ibadallah yẹ n pè ọ́ sákèsì àní ọmọ kí wọ́n káàárọ̀ àní ẹ má sọ pé ẹ káàsánwó àní ẹ má sọ pé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ àwọn tó gbọdọ̀ dá sí jẹ́ nǹkan mẹ́rin fún ọ pé Christmas tó ṣẹlẹ̀ yìí tó gbọdọ̀ dá sí bẹ̀ jẹ́ nǹkan mẹ́rin fún àkọ́kọ́ ọ gbọdọ̀ ra gift fẹ́ nìkan kọ́ wá ní níbọ̀ mi ni aládùúgbò mi ni kíní kan mi ni wọ́n ń ṣe Christmas jẹ́mi náà ra gift fún wọn kọ́tọ́ sí ọ o kọ́tọ́ sí ọ o ọ̀dà tí wọ́n bá wá gbé gift wá fún ọ pétọ́ gift ti yín ni àmọ́ gift Christmas ni o àwọn afáàṣe ìyá pẹ̀lú ń bẹ o àwọn kan ní gbà àwọn kan ní má gbà jẹ́kújẹ́ ó yé wọn pé ọ̀gbọ́sẹ̀ àwọn yìí ṣe Christmas ìyẹn ló bí solution tá a sọ ní kútùbẹ̀ ẹlẹ́ẹ̀kejì o solution yìí táwa gbé kalẹ̀ tọ́lọ̀ ń sìn ní kọ́ wọ́ọ̀kì látàrí mọ́ iye ọdún á padà sọ ní kútùbẹ̀ ẹlẹ́ẹ̀kejì Ibadallah àwọn iléeṣẹ́ wà tó yẹ pé bí ti ń parí lọ yìí kọ́ọ̀dù ẹni iléeṣẹ́ wọn lè jẹ́ mùsùlùmí tí nǹkan òye tí ò ní tọ́ bá di ìparí ọdún àwọn gbọ́dọ̀ ṣe gift Christmas ìwọ náà ń ṣiṣẹ́ kọ́mpìnì yìí wọ́n wá ha gift Christmas ó sì kílí àti ọpẹ́ Christmas yìí ọdún tó gbọ́dọ̀ ṣe kíní sọ́gbà ní abọ́ nígbà Ibadallah ọ̀rọ̀ náà lágbára sórí gbogbo à ń gbẹ̀bùn à ń fúnni lẹ́bùn ó ní ìdí sọ́ra nù Christmas o torí kí wọ́n má fi pàǹdà gba góòlù ní ọwọ́ rẹ̀ Ibadallah nínú tó gbọ́dọ̀ dánwò nínú ẹ̀ kọ́ wá pé ẹkú náwó Christmas yóò ní ta níhà kọ́ mọ́ kí wọ́n bóríire kọ́ mọ́ kí wọ́n kó ayọ̀ sọmọ pẹ́ bọ̀ ń bọ̀ sọ lákọ̀ọ́kọ́ ìwà kíni gan sàgbéta bá ń sọ dápẹ́ ẹkú ọdún ní o ẹkú yẹ dùn o àṣeyí sàmọ́dún o ṣé wọn náà wà lọ bá lébọ̀ rẹ pé ẹkú náwó Christmas yìí ní o kí ló ṣe báyìí ọgbọ́dọ̀ sí o ṣẹ̀ríà lọ gbọ́dọ̀ kí wọn kú ọdún ṣẹ̀ríà Islam ló wú bí èmi kọ́ Ibadallah nínú tó gbọ́dọ̀ sí èyí tí ká tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ìmúra ṣẹ̀rí àwọn ọdún yẹn ní ìmúra tiẹ̀ lọ́tọ̀ o ọ̀la sọ tí wọ́n wọ̀ ọjọ́ Christmas yìí ó ní dírẹ́sì Christmas yìí o kọ́dà wọ́n ní fada Christmas yìí o sórí gbogbo ń tọ́ba ní wọ́n ṣe pẹ̀lú ẹ̀ tí wọ́n fi rí ọ bí ọlọ́dún ọ̀ gbọ́dọ̀ ṣe jọ̀ wọn ọ̀ gbọ́dọ̀ ṣe bó o ti gbọ́dọ̀ fún wọn lẹ́bùn tọ́ gbọ́dọ̀ kí wọn bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ ṣèṣe sí tí wọ́n fi rí wọn náà pé ara àwọn ọlọ́dún ní òun náà o torí pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni bá fara jọ àwọn kan á sí òun náà mọ́ ara wọn tọ́ ọ kọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ lẹ́ẹ̀kẹ́ ni ẹbí rẹ wá ní ara rẹ wá ní ọ wá ní káwọn ọmọ rẹ wá kí wọn bá wọn sí ọdún ọ gbọ́dọ̀ dá wọn lé o jíyàwó rẹ wá bá ń dáná ọdún ọ gbọ́dọ̀ sọ lé o jí ó yẹ pé mùsùlùmí lọ́dún tiẹ̀ ṣẹ̀ríà Islam ò sì pàmìtì wa ká sọdún mi lẹ́yìn ọdún tó fi lélẹ̀ fún wa torí sábà bí kọ́mọ́ lọ́kọlọ́gbà ọlọ́run sọ̀rọ̀ ẹni bàbá wọn dá sí yé n sọ fún ọ ìpìlẹ̀ ọdún ọ̀hún gangan kì í sọdún kírísítẹ́nì o ọdún àwọn ará róòmù ni o táwọn ní tí wọ́n ń bọ láwọn ọjọ́ wọ̀nyí tí àwọn kìrìsìtẹ́nìtì wá gbé ẹ̀sìn kìrìsìtẹ́nìtì lọ bá wọn tí wọ́n wá ṣe tàbádùlù kí là ń pè ní tàbádùlù á gba ẹ̀sìn àmẹ́yìn náà máa bá wa sọdún wa lábẹ́ ẹ̀sìn wọn níbẹ̀ ni ẹgbẹ̀sìn àjọ máa sọdún sáà nàbí yìí sálọ́ fi Christmas lọ́lẹ̀ kọ́dọ̀ náà kìrìsìtẹ́nì àwọn tí èsè wà nù wọn tí wọ́n gbà pé ọdún yìí ọdún kíní ẹbọ ní nígbà tó ọ̀sẹ̀ bọ́ lẹ Yorùbá mọ́ ọtún amọ̀dọ̀ tó lọ ọ̀sẹ̀ bọ́ lómù ọ̀bọ Ọ̀ṣun ọ̀bọ igun ọ̀bọ Ifá ọ̀bọ gúnú nítorí wàá kú tó ń bọ lò sára Ibadallah ẹja tají ẹsì jẹ́ ká.